إنما القرآن يهدي لكم وهو يشفي لكم داءكم علموا أولادكم دينكم ليقيموا بعدكم آثاركم. Ẹ jẹ́ káwọn ọmọ yín ọmọ ń pa Al-Qur'ani yìí kí erípa yín ó lè má dàrú kẹ́ lè máa nílọ síwájú àtòrè gbogbo ilé tí wọ́n bá ti ń kí Al-Qur'ani ìmọ́lẹ̀ Ọlọ́run máa ń ga níbẹ̀. Ẹ jẹ́ káwọn ọmọ yín ọmọ ń pa Al-Qur'ani àní kọ́ máa kẹ́kọ̀ọ́ western education àmọ́ bẹ́ẹ̀ bá ní Al-Qur'ani farahami Allahumma ashiyakhal ula. Aládàpárọ̀ ni wọ́n, olùdẹ́sẹ̀ èèyàn ni wọ́n, torí ànábì Muhammad sallallahu tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ kò sẹ́ni tó mọ̀ á, kò sì sẹ́ni tó rí i rí, kò sẹ́ni tó mọ̀ á, kò sẹ́ni tó rí i. Ẹ gbọ́ mi yé, kò sẹ́ni tó mọ̀ ànábì Muhammad nínú gbogbo àwọn tó kọ àdìsí pátápátá. Ẹni téèyàn ò mọ̀ téèyàn ò rí rí yóò rọrùn láti kọ ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ káwádé tó kọ́ lẹ̀ òdodo ọ̀rọ̀ ni. Aládàpárọ̀ ni Ìmáàmù Màlìkí, aládàpárọ̀ ni Ṣàfí, aládàpárọ̀ ni Àǹbàlí àti Abu Hanifa. Ẹ̀rí Bukhari yù aládàpárọ̀ ni, Mùsùlùmí aládàpárọ̀ ni, Nìsáyí aládàpárọ̀ ni, Tirimiziyu aládàpárọ̀ ni, An-Nawawi aládàpárọ̀ ni, Abu Huraira aládàpárọ̀ ni, àti gbogbo àwọn tó kù tá àrán ti dákọ wọn. Àsíìmì ẹlẹ́ṣẹ̀ ni wọ́n, olùdẹ́ṣẹ̀ èèyàn ní gbogbo àwọn aládìsí pátápátá látòrí àwọn tó kọ́ dé orí àwọn tí wọ́n ń tẹ̀lé lónìí. Aládàpárọ̀ ni wọ́n. Ọlọ́run ní nínú Kùránì kalamanlah, Ọlọ́run ní tó ẹ̀yin ìjọ Olúwa tẹ́ bá jẹ́ múmìnì nínú àwẹ̀ ẹ gbọ́dọ̀ bá ya yín sùn lọ́sàn-án àwẹ̀, òru ni mo yọ ọ́ lẹ̀ fún yín. Àwọn aládìsí wa lọ lè bá ya rẹ̀ sùn lọ́sàn-án àwẹ̀, ó wá san kàfàrà ìtanràn oṣù 2 ló fi gbà àwẹ̀. Ẹ dákun sí ìdájọ́ yẹn ó jọtọ̀ lọ. Wọ́n ń ṣèṣe sí wọ́n ń hùwà bí ẹni pé wọ́n àgbọ́rọ̀ Ọlọ́run ọba rárá, bẹ́ẹ̀ làwọn aládìsí ṣe ń hùwà. Àwa ní Abu Huraira ló mú ìdájọ́ yẹn wá. Ìyẹn wá sọ ipò tí Abu Huraira kó níwájú Ọlọ́run ọba tó dáa. Ṣé nínú òjíṣẹ́ Ọlọ́run l'Abu Huraira wà? Ṣé nínú ànábì Ọlọ́run l'Abu Huraira wà? Ọlọ́run wa lẹ́ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ àwọn aya yín lọ́sàn-án àwẹ̀, oníkẹ́ máa bá àwọn aya yín lò lọ́sàn-án àwẹ̀. Tọ́ ọ̀dọ̀ Ọlọ́run ọba ilẹ̀ wa padà sí àtòun Abu Huraira gangan tó sọ̀rọ̀ òun ti padà sọ́dọ̀ ọba tó ní. Ọlọ́run níyàwó 4 ni a fẹ́ nínú ìdájọ́ Ọlọ́run. Àwọn aládìsí la lè fẹ́ yàwó púpọ̀. Ọlọ́run ní ká so yìgì ká tó gbé obìnrin sílé, àwa lè so yìgì ijọ́ kan. Ọmọ yìgì ijọ́ kan bọ́ ọba rí mi tèmi náà rí ọtún mo lọ́ọ́ wù mí. Èló lọ́ọ́ gbà tó bá ní 10,000 wọ́n wàá kó lé ọ lọ́wọ́. Tí n bá ti wá rí òwò rẹ tán àtúkà náà nù. Ẹ̀rọ ṣèdájọ́ yẹn bó ṣe rí nu Kùránì nù. Kà á lámú yásíbà áhánù. Wọ́n ń hùwà wọ́n ń ṣèṣe sí bí ẹni pé wọ́n gbọ́ Kùránì. Bẹ́ẹ̀ wọ́n gbọ́, áfíìsù ló sì pọ̀ nù wọn. Àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yìí aládàpárọ̀ ni wọ́n. Àrídáàkú lọ sallallahu alaihi wasallam lẹ́nu àwọn aládìsí. Wọ́n ló fi Kùránì lẹ̀, ó fi àdìsí lẹ̀. Ẹ wá dákọ̀ àdìsí tó fi lẹ̀, wọ́n àrí dákọ̀. Ẹ ṣàdúrà ẹ ṣàlàyé àdìsí tó fi lẹ̀, ẹ jẹ́ àmọ̀. Ẹ̀yin abunú bàbà tí wòdì ẹ̀wù. Ọlọ́run ti jẹ́ kó yé wa pé ẹ tọ́jú àwọn òbí yín. Wàbẹ̀lẹ̀ wà lídẹ́ ní
khizana nínú ká tọ́jú òbí ní kọ́mọ ó kúnlẹ̀ fún ìyá àti bàbá rẹ̀ tó bá jóbìnrin kọkùnrin ó dọ̀bálẹ̀ fún ìyá àti bàbá rẹ̀ tó bá jọkùnrin nínú ìpọ́nwọlé ìbọ̀wọ̀ fún wọn ni. àwọn ní rárá o gbọ́dọ̀ kíyà rẹ̀ o gbọ́dọ̀ kúnlẹ̀ kíyà rẹ̀ o gbọ́dọ̀ kúnlẹ̀ o gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kí bàbá rẹ̀ bọ́ ọba ṣe bẹ́ẹ̀ ajásí pé ọlọ́run ọba ọ̀sọ̀ wọn dọ̀ ọlọ́run ọba tó ń sìn. àwa ní kán mú súra rẹ̀ wá kán mú àáyá rẹ̀ wá nù kúránì wọn àwa rí ẹ̀rí rẹ̀ mú wá. ó túmọ̀ sí pé ìdájọ́ tán mà nínú kúránì pé ká tọ́jú òbí àwọn mú ní yẹ̀yẹ́ nú ọkàn wọn wọ́n fi nǹkan mí pààrà rẹ̀. bọ́mọ rẹ̀ bá ti bá ládìsí lọ tiẹ̀ ta tọ́mọ rẹ̀ bá ti lè tẹ̀lé aládìsí lẹ́yìn ọ̀sàgbákùnù torí kò ní kà ọ́ kú kò sì ní pọ́n ọ lé kò ní mọ̀ ọ́ sí nǹkan kan torí orí ibú wọn tán gbé dání làwọn ń tẹ̀lé fi sin lọ́wọ́n ọba. lẹ́sìn tó lọ́wọ́ ọba ò ní yẹ̀wò tán bá padà dọ́dọ̀ rẹ̀ ìgbàkígbà tán bá ti mọ nǹkan kan nídàájọ́ èmi ọlọ́run láwọn aládìsí wọ̀nyí ìtàkásá àrùsùwà wọ́n mú dájọ́ mi òfin mi tán mọ̀ ọ́n mú ní yẹ̀yẹ́ ni ló jẹ́ ká máa so igi ijọ́ kan fóbìnrin ọlọ́ni ẹ kọjú síbi òòrùn bá ti yọ ní nàìjíríà wa ń bí láfíríkà ibi òòrùn bá gbà yọ ní gábàásì oníkíblà sáwà ibẹ̀ ni ẹ dojúkọ wọ́n mú ní yẹ̀yẹ́ wọ́n ń kẹ̀gbẹ́ sóòrùn eríkàlùkù wọn wá ń dẹmakéètì mọ́sálásí mo ní kò ní ìdíkẹ́ dẹmakéètì ẹ wó ẹ wá kọ síbi tẹ́ ẹ ti kẹ̀gbẹ́ sóòrùn ìyá bunú ọmọ. ọlọ́ni ààzà basairu linnasi wahudan wa rahmatun liqawmi yuqinuna ọláyé ni rọ́mà ọ̀hún ògbégé ẹ̀rọ̀nù gàdúrà. ọláyé ni rọ́mà ọ̀hún ògbégé ẹ̀rọ̀nù gàdúrà. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.